Hello, hello, hello. Ẹ̀hẹ́n, ẹ̀yin èèyàn wa. So gẹ́gẹ́ bá ṣe ń bá ọ̀rọ̀ yẹn lọ, ní pé ìgbà tí Ọlọ́run dẹ̀ sọ fún wa pé a gbọdọ̀ máa ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa lẹ́yìn ìgbà tí Adam and Eve tán fi dá ẹ̀ṣẹ̀ nínú ọgbà àjàrà. Ẹ̀ṣẹ̀ yẹn náà ló kó bá àwọn ọmọ ènìyàn, kó bá dé alààyè láti ìgbà yẹn tó jẹ́ pé ẹni tó bá ti ṣẹ̀, ó máa lọ pa ẹran, ó máa ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ẹni tó bá pa ẹran, ó máa ta ẹ̀jẹ̀ sílẹ̀. Sílẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ ni, ìbá ẹ̀jẹ̀ àgùntàn, ìbá jẹ́ ẹ̀jẹ̀ tòlótòló, ìbá jẹ́ ẹ̀jẹ̀ ọgbẹ́ni ẹ̀jẹ̀. Láti pa ẹ̀jẹ̀, ẹ wá sun ẹran yẹn, àbí anything tí ẹ bá ṣe, ẹ sun. Tí wàá ti sun ẹran yẹn, òórùn ẹran sísun yẹn, ó máa lọ sí ọ̀dọ̀ Ọlọ́run tààrà. A gbọ́ òórùn, a ní yes, mo ti dáríjì ẹ́. Òun ni ètùtù fún ẹ̀ṣẹ̀ tá a dá láyé ìgbà yẹn o, nípa ti Adam and Eve. So, torí ẹ ni Bíbélì ṣe sọ wá pé gbogbo wa láti gbogbo èèyàn ti ṣẹ̀, tádé tí kùnà ògo Ọlọ́run. Torí pé ògo Ọlọ́run yẹn nípa lọ jẹ èso àjàrà tó Ọlọ́run ní ká máa jẹ tí èṣù tàn wá. Èṣù àti ejò nígbà ẹni tó fi tàn wá. Bẹ́ẹ̀ ni. So, bá ṣe fẹ́ máa bá ètò yìí lọ ni wípé ẹ jẹ́ ká fetí balẹ̀ dáadáa. A ní ṣe mistake. Ẹ̀mí Ọlọ́run ló ń bá wa sọ̀rọ̀, ló dẹ̀ ń tẹ̀lé wa. Mo mọ̀ pé a gbọ́ yege nípa ètùtù tó sọ wípé kí Naomi, kí kábíyèsí wá ṣe fún Naomi tó ní ètùtù ẹ̀ṣẹ̀ èèyàn. Ọlọ́run, ẹ ṣáà máa gbọ́ lọ báyìí. Mo mọ̀ pé Ọlọ́run á dáríjì wá, á ṣàánú fún wa. Bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe mítínì ní ayé ìgbà yẹn, ní ọ̀run nígbà yẹn. Wọ́n ní gbogbo àwọn áńgẹ́lì àtàwọn ogun ọ̀run gbogbo wọn péjọpọ̀ pé, ìjọ́ wo làwọn èèyàn yìí fẹ́ ṣe gbogbo eléyìí dà. Ìṣẹ́jú náà máa dẹ́ṣẹ̀ ni, àbí ìṣẹ́jú náà máa pẹran fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ni. Pé báwo ló ṣe fẹ́ ṣe táwọn wọ́n dẹ̀ àánú ṣe gbogbo àwọn áńgẹ́lì àtàwọn ogun ọ̀run báyìí. Ọlọ́run ní, nǹkan táwọn èèyàn fi ra wọn sí nìyẹn. Nǹkan tó ẹ̀ṣẹ̀ wọn ni wọ́n jìyà ẹ̀ṣẹ̀ yẹn. Ìdààmú yẹn sọ pọ̀ fún àwọn èèyàn nígbà yẹn. Pé báwo ló ṣe fẹ́ ṣe tí ẹ bá fi dáríjì wọn pátápátá. Tó ní máa ṣe gbogbo eléyìí torí ìdààmú yẹn pọ̀. Wọ́n ní Ọlọ́run wá sọ pé, ẹni tí nǹkan tó lè ká gbogbo ẹ̀ṣẹ̀ yẹn pátápátá, ó tún máa fún àwọn ọmọ ènìyàn ní second chance. Pé ẹ̀mí èèyàn gbọdọ̀ wà, ó gbọdọ̀ fi lélẹ̀. Pé tẹ́ẹ̀mí yẹn máa test èèyàn. Ẹ̀mí yẹn kì í ṣe pé bóyá kó máa kú ikú ayérayé o. Ẹ̀mí yẹn tó bá ti lè ta ẹ̀jẹ̀ ọmọ ènìyàn sílẹ̀. Pé gbogbo ẹ̀ ti ká gbogbo ẹ̀ṣẹ̀ tó wà ní gbogbo àgbáyé. Wọ́n ní gbogbo àwọn ogun ọ̀run àti gbogbo wọn wora wọn pé àtàwọn áńgẹ́lì ẹ̀jẹ̀ ènìyàn báwo ló ṣe fẹ́ jẹ́. Wọ́n ní ta ló fẹ́ lọ. Wọ́n ló ń tàn ló máa sacrifice ara ẹ̀. Pé tó bá ti sacrifice ara ẹ̀, òun ní agbára láti dá ẹ̀mí òǹtàn padà. Wọ́n ní ta ló fẹ́ lọ suffer fún àwọn èèyàn tí wọ́n máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ pé àwọn ò ṣe àwọn áńgẹ́lì yẹn wọ́n yọ̀dí pé wọ́n sún sẹ́yìn pé àwọn ò lè ṣe. Wọ́n ní ibẹ̀ ni Jésù olùgbàlà wa ti jáde. Ó ní òun máa lọ. Torí àánú aráyé ṣe òun. Pẹ̀lú gbogbo ẹ̀jẹ̀ tó ń ta sílẹ̀ yìí pé òun á dẹ̀ make sure pé òun fara wọn lélẹ̀. Ṣèbí nígbà ó bá yá, òun á padà. Òun á jí sáyé kì í ṣe pé bóyá ikú ayérayé òun ò ní kú. Pé ṣùgbọ́n ìwọ̀nba ìjìyà yẹn tẹ́jẹ̀ yẹn máa fi ta sílẹ̀ nìkan náà ni. Ṣùgbọ́n tí èèyàn bá lè ṣe tán, ayọ̀ ni. Ọlọ́run á yege. Ṣùgbọ́n tó bá lè bear ìyà yẹn, á jẹ́ pé ikú ayérayé lóǹtàn máa kú o. Pé ṣùgbọ́n tó bá lè bear òǹtàn, ó máa padà sọ́dọ̀ òun ní ìgbà yẹn, ní ayé ìgbà yẹn.
Ọ̀rọ̀ yìí ó gùn rẹpẹtẹ. Wọ́n ní bí Jésù ṣe wá ní ó dá wọn á lọ. Òun á bí ẹ gbogbo ìyà yẹn. Wọ́n wá sọ gbogbo oríṣiríṣi irú ìyà tó wà nínú ẹ̀, tó fi ní kúkú ikú láéláé, tí ò ní kúkú ayérayé. Ó lóun á ṣe, ṣèbí tóun bá ti ṣe, ṣèbí òun ṣá máa jí. Ọlọ́run máa pè òun padà, òun á gba òun padà, ẹ̀mí òun á tún wà. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní Jésù wá ní kó òun á lọ. Bí Jésù ṣe wá sáyé nìyẹn. Ẹ mọ gbogbo wa pátápátá la ti mọ bí Jésù ṣe wá sáyé. Tọ́lọ́run wá ṣe tó fọ́ ọmọ ẹ̀ gẹ́gẹ́ bí áńgẹ́lì. Spirit lọ́lọ́run fi dá Jésù sáyé ńgbà yẹn. Tó ní kó lọ wọnú Màríà Múndíá tí ò tí ì mọ ọkùnrin rí. Ẹ ṣáà mọ story yẹn. Nígbà Jésù wá sáyé, oríṣiríṣi ìyà ló máa jẹ at the end of the day gẹ́gẹ́ bí àdéhùn òun àtọlọ́run. Ó wá dijọ́ tí ó máa padà sọ́dọ̀ Ọlọ́run tí ìjìyà yẹn dé. Wọ́n pa Jésù. Torí tí a bá ní ká máa sọ story yẹn, ó máa gùn gan, a ní lè parí ẹ̀ ní odindi ọjọ́ kan. A lè parí ẹ̀. Ó gùn gan. Torí gbogbo wa ló ti yé, gbogbo wa mọ bí Jésù ṣe wá sáyé tó fi wá kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Bọ́lọ́run ṣe wá ní àsìkò tó, wọ́n máa lọ kan Jésù, wọ́n máa lọ pa. Wọ́n dẹ̀ pa, ẹ̀jẹ̀ yẹn wá kán sílẹ̀. Ṣé rí ẹ̀jẹ̀ yẹn Jésù yẹn wọ́n fi pa ẹ̀? Ó kán sílẹ̀, bó ṣe kán sílẹ̀ báyìí. Bí Ọlọ́run wá sọ pé ó ti parí. Ohun tí Bíbélì sọ fún wa, tó jẹ́ ká rí gbọ́ nínú Bíbélì tá a kà tá a dẹ̀ bọ̀. Bíbélì wá sọ pé orí ìfìyè wa pé ó ti parí. Ìbànújẹ́ ti parí. Ikú ti parí, ikú ayérayé ti parí. Ẹ̀ṣẹ̀ wa ti parí. Kò sí ẹ̀ṣẹ̀ tá fẹ́ dá. Àdéhùn Ọlọ́run àti Jésù, Jésù ti mú á sì mú ṣẹ. So kó tó fi ẹ̀mí ẹ̀, ṣé mo pé tó bá pààyàn di dandan, ẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ lọ. Ẹ̀mí ẹ̀ tó dẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. So wọ́n kàn sin bọ́dì lásán ni, wọ́n á sin bọ́dì ẹ̀. Ẹ̀mí ẹ̀ wà lọ́dọ̀ Ọlọ́run. Ọjọ́ kẹta, Ọlọ́run dá ẹ̀mí ẹ̀ padà sínú kíni, ó tún reform ẹ̀mí ẹ̀ padà. Wọ́n nígbà tí Jésù wá sáyé, wọ́n nígbà tó rí òkú ọ̀run tí gbogbo èèyàn lọ ń wò ó pé wọ́n ní kí wọ́n pàdé òun níbi tí wọ́n sin sí. Wọ́n dé bẹ̀, wọ́n ti yí òkúta kúrò, Jésù ti dìde. Ọlọ́run ló ṣe ìyẹn, mystery ni, ìjìnlẹ̀ ni. So àti ìgbà yẹn náà ti sọ pé ẹ̀jẹ̀ Jésù yẹn tó ta sílẹ̀. Pé ẹni tó bá lè gbàgbọ́ pé ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ yẹn, pé òun lè tutù fún ẹ̀ṣẹ̀ òun, ó tán, ìdáríjì ti tó fún yàn. A nídìí láti máa pẹran mọ́. A nídìí láti máa fi anybody ṣe sacrifice. Àtẹran, àtàgbò, àti màálù, àti ẹran kẹ́ran, adìyẹ, tòlótòló, gbogbo ẹ̀. Anything tó bá ti jẹ́ ẹ̀jẹ̀, pé ká anybody má ta sílẹ̀ mọ́. Torí Jésù nìkan ṣoṣo péré Ọlọ́run ti fi ṣe ètùtù fún gbogbo aráyé fún ẹ̀ṣẹ̀ wa. Pé kò sí ètùtù kan tẹ́nìkan tún lè ṣe tí Ọlọ́run máa ń lọ́wọ́ sí. Nígbà tí ẹ bá ti gbàgbé tí Ọlọ́run ti f'odindi ọmọ ẹ̀ kan ṣoṣo nínú ẹ̀mí, ọmọ ẹ̀ kan ṣoṣo, òun la mọ̀, tó ti fi lélẹ̀ láti kú fún torí ẹ̀ṣẹ̀ wa, láti ta ẹ̀jẹ̀ ẹ̀ sílẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ wa. Pé therefore ẹ̀ṣẹ̀ yẹn ti tán o. But Jésù padà sáyé o. Ẹ̀mí ẹ̀ tún wà o. Kò kú ayérayé o. Ìdánwò t'Ọlọ́run ní kí Jésù wá ṣe, ó dẹ̀ yege ìdánwò yẹn. But tó dẹ̀ kú sọ́wọ́ àwa ọmọ ẹ̀dá. Torí ẹ̀ la ṣe ń yọ̀tọ̀ mí tí a bá ń dẹ́ṣẹ̀. A nídìí láti máa sá kolobá. Pé tí a bá dẹ́ṣẹ̀, tí a bá pa ẹran yìí, tí a bá ṣe léyìí, tí a bá ṣe léyìí. So gbogbo ètùtù tí a dẹ̀ ń ṣe ń sìn, a kàn ń fúnra wa ní wàhálà. A kàn ń fúnra wa a kàn ń gbéra wa ní gan. Kò sí ètùtù kankan fún ẹ̀ṣẹ̀ fẹ́nìkan nígbà tí a ti gba Jésù. Irú ètùtù wo náà sọ pé wọ́n tún fẹ́ f'odindi èèyàn ṣe? It mean pé ẹ gbàgbọ́ nínú iṣẹ́ t'Ọlọ́run wá ṣe fún wa láyé. Tó sọ pé tí a bá ti gba ẹ̀jẹ̀ yẹn, ẹ̀jẹ̀ tó sàn látorí igi àgbélébùú tó kan Jésù mọ́gi. Tí a bá ti gbàgbọ́, ó tán. Ká dẹ̀ máa yọ̀tọ̀ mí. Ọlọ́run ti ṣe sacrifice for everybody. Kò sí sacrifice kankan. Tẹ́ bá gba àdúrà pé kí Ọlọ́run sacrifice ẹ fẹ́ ṣe fún Naomi. Jésù ti ṣe ètùtù fún Naomi. Tí Naomi bá padà sáàfin,
kò sí nǹkan kan tó máa ṣe lágbára ẹ̀jẹ̀ Jésù. Tẹ́ bá tí ní àwọn mìíràn bá sọ pé agbára ẹ̀jẹ̀ Jésù yẹn ti cover ẹ̀. Kò sí nǹkan kan tó máa ṣe, kò sí nǹkan tó máa ṣe ìrandíran ẹ̀, kò sí nǹkan kan tó máa ṣe àwọn ọmọ ẹ̀ títí láéláé àti irú àwọn ọmọ tí Kingdom Come. Òun ni ló bá tán. Ẹ má jẹ́ kí a fi ẹ̀rù síra wa lọ́kàn. À ń waste time ara wa. Tí a bá ti gbàgbọ́, tí a bá ti gbàgbọ́, wọ́n ní ẹni tó bá ti gba Ọlọ́run gbọ́, wà á rí ògo Ọlọ́run. Ìwọ ṣá ti gbàgbọ́ nìkan. Tó bá ti gbàgbọ́, tó bá gba iṣẹ́ tó Ọlọ́run ṣe fún ọ, gbogbo wa pátápátá. Ayé yìí kò yẹ ẹni kankan sílẹ̀ o. Kò ya Muslim sílẹ̀, kò ya àṣẹ̀ṣe, kò ya nǹkan kan, kò ya anybody sílẹ̀. Gbogbo ènìyàn lọ́lọ́run sọ pé wọ́n ti ṣẹ̀, wọ́n dẹ̀ ti kùnà ògo Ọlọ́run. That is it. Ètùtù fún ẹ̀ṣẹ̀ wa òní ìtumọ̀ ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ láti orí igi àgbélébùú yẹn, ètùtù tí Jésù ṣe fún wa. Ó ti cover every ẹ̀ṣẹ̀, ó ti cover every sacrifice. No need of any sacrifice. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká gba Ọlọ́run gbọ́. Ká dẹ̀ sì gbàgbọ́. Ìyè wà nínú ẹ̀. Agbára wà nínú ẹ̀. Àánú wà nínú ẹ̀. Oore-ọ̀fẹ́ wà nínú ẹ̀. Orí ajẹ́njẹ tán, oore-ọ̀fẹ́ ajẹ́njẹ tó wà nínú ẹ̀. Ẹ jẹ́ ká gba Ọlọ́run gbọ́. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi share. Ẹ ṣé gan ni. Ẹ dẹ̀ comment sí. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa ká gbà á gẹ́gẹ́ bí ká ní etí ìgbọ́ àti àyà àgbàṣe. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bye.